Ah, ìlú Ìlọrin ó ti di bọ́ọ̀lù yàmí nísìn ó ti ń rúgbó pọ̀ gùdùgùdù. Ó ti di kìràkìtà fún àwọn tani, fún àwọn pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tó jẹ́ àfáà. Kí ni ìdí àtìtúmọ̀? Ìdí àtìtúmọ̀ nípa tọ̀rọ̀ ọmọkùnrin Karambani tó pèrè ní àfáà Abdulrahman tó jẹ́ òjòyè apànìyàntà of Ìlọrin Kingdom. Àfáà yìí ẹ mọ̀ pé ó ti fojú balẹ̀ ẹjọ́ níwòye àná. Ó ti wá ń kà bòròbòrò báyìí. Ó ń sọ wípé lágbájá kódà gẹ́gẹ́ bí a ṣe gbọ́ tá a fìdí ẹ̀ múlẹ̀. Ó dárúkọ àwọn èèyàn sàràkí náwọn ṣéwù tí gbogbo èèyàn lè rí tẹ́lẹ̀ sọ pé ṣéwù, tẹ́lẹ̀ sọ pé tẹ́ sọ pé mukadamu, tẹ́lẹ̀ rí tẹ́ sọ yí pé tó ustaz àtàwọn onípò sàràkí bẹ́ẹ̀ nílùú Ìlọrin. Ìlú Ìlọrin nìkan wá kọ́ o. Ó dárúkọ wọn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ní káwí. Ẹ gbọ́, eléyìí ló mú kí ìdààmú dàgbò rògbòdìyàn bí ṣe ń tú àwọn àṣírí yìí wípé ẹ̀ṣòun jẹ́jẹ́ òun nìkan kọ́. Ọ̀tọ̀ níbi báyìí àwọn kan ní Ìbàdàn lọ́tọ̀ orí sí onítọ̀ ọ̀tọ̀ níbi òun ta ọwọ́ kan sí, ọ̀tọ̀ níbi òun ta ọwọ́ kejì sí. Eléyìí wá mú kí ẹ̀rù máa bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé ìjẹ́rú eléyìí yẹ kó máa ṣẹlẹ̀ nílùú Ìlọrin. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wá ní ìlú tó jìnà síná tó súnmọ́ àlùjánnà òun lè lọrin. Ṣé ká wá sọ pé ìlú tó jìnà sálùjánnà tó súnmọ́ náà ni ká pè nítorí àfáà? Rárá, ààrẹ sọ bẹ́ẹ̀. Torí wípé Ramoni ọmọdé ló jẹ́ láàrin àwọn àfáà gidigidi tó ń bẹ nílùú Ìlọrin. Bẹ́ẹ̀ni, èmi mọ àwọn àfáà nílùú Ìlọrin tó jẹ́ pé tí ẹ lè fi nǹkan dúdú lọ̀ wọ́n débi pé wọ́n gbà àbí wọ́n ṣe fún yàn. Bẹ́ẹ̀ sì ni mo mọ àwọn àfáà tó wà nílọrin tó jẹ́ pé ẹ lè sọ̀rọ̀ wọn níbi débi pé tí ẹ lè róbi sọ̀dọ̀ wọn débi pé ẹ sọ̀rọ̀ wọn níbi. Then kí ló dé ọmọdé leléyìí? Ẹ wá wò, mo fẹ́ fi àwọn fídíò kan hàn yín. Nínú àwọn akẹgbẹ́ àwọn yìí, ẹ máa wá lọ kọ́mẹ̀ntì ní comment section pé kí ni kí gọ́ọ̀mẹ̀ntì ó ṣe fún àwọn ẹgbẹ́ yìí. Àṣà Abdulrahman àṣọ ní ẹgbẹ́ náwọn ẹgbẹ́ tó jẹ́ pé tẹ́ ẹ bá rí wọn, ẹ wá wo alákòóbá tí ìdánìkan ṣayé. Gbogbo aṣọ bí àwọn àfáà gidi ṣe máa rìn agbádá bẹ́ẹ̀ ni wọ́n rán. Ẹ gbọ́, ẹ farabalẹ̀ wo fídíò yìí. Bí àwọn àfáà gidi ṣe máa ń dé fìlà ṣàgàrí bẹ́ẹ̀ ni wọ́n ń dé. Bí wọ́n ṣe máa ń wọ jàlámíà bẹ́ẹ̀ làwọn náà ń wọ̀. Bí wọ́n ṣe máa ń ti tẹ́sí bíù lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń dì lọ́wọ́. Tẹ́ẹ̀lì ronú sóníṣẹ́ ibi báyìí wọn gbogbo wọn ni Ramoni ti ń bẹ̀rẹ̀ sí ní dákan. Abájọ tí bí ìlú Ìlọrin láti bí ọjọ́ mélòó tọ́rọ̀ yìí ti balẹ̀ tí gbogbo ẹ̀ fi ti mẹ́lẹ́mẹ́lọ́. Àṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yahoo tí wọ́n ti sá kúrò l'Ékòó, tí wọ́n sá kúrò n'Íbàdàn, ọ̀dọ̀ àwọn èèyàn yìí ni wọ́n yà sí. Ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí. Tẹ́ ẹ bá ti wo fídíò yìí, ẹ wá kọ́mẹ̀ntì. Ẹ̀yin fúnra yín nínú kọ́mẹ̀ntì lẹ́ẹ̀tì gbàjọba lámọ̀ràn. Ẹ gbọ́, ẹ gba àwọn ọlọ́pàá lámọ̀ràn, ìyẹn àwọn agbófinró DSS, wípé àmọ̀ràn tèmi rèé bàbá, àmọ̀ràn tèmi rèé. Ẹ̀yin kan tẹ́ ń pariwo pé ìyẹ́bẹ̀ẹ́ gba Yorùbá nation, ṣe kí ní tẹ́ ẹ bá gba Yorùbá nation, ṣáwọn tẹ́ máa kó káàkiri ní alábòsí ni. Bẹ́ẹ̀ni, mo lálábòsí ni, ọba àjẹ́ mùsùlùmí, ọba àjẹ́ kìrìsìtẹ́nì, ọba àjẹ́ oníṣẹ̀ṣẹ̀ alábòsí ni. Torí kò sí ẹni tó sọwọ́ ẹ̀ báyìí tọ́wọ́ ẹ̀ funfun délẹ̀. Ọwọ́ ti yín náà mọ́. Àmọ́ tá a bá ní ká gbé sí gírèdì, àwọn olóńlo páàtì yẹn jù gẹ́gẹ́ bí àfáà kan ṣe sọ. Àfáà ni gẹ́gẹ́ bó ṣe sọ, torí àfáà lòun náà. Ta ló tẹ̀lé àwọn kìrìsìtẹ́nì ni àwọn wòlíì, àwọn pásítọ̀ èké, àwọn ni mò ń sọ. Ní ìsọ nípa àwọn ojúlówó.
àwọn tó wá tẹ̀lé wọn àwọn ni babaláwo. Àmọ́ tá a bá ní ká padà tún wò níbo ni wọ́n ti rí lọ́wọ́ ara wọn àbámọ̀dá ni, kì í ṣe inú Kùránì ni wọ́n ti rí nǹkan yìí, kò sì sí inú Bíbélì, kò sì sí nínú ẹsẹ̀ Ẹ̀fà tó sọ wípé ó yá lọ mú páàtì yẹn wá níbi tí wọ́n ti ń ṣe ìwádìí lọ́nà tí ò tọ́ ni wọ́n ti rí àwọn nǹkan báyìí. Ẹ jẹ́ ìfarabalẹ̀ pé fídíò arákùnrin yìí hàn yín kẹ́ ẹ wo àrà bí Ràmọ́nì ṣe máa ń fi owó dára tó bá dé àwùjọ àwọn náwónáwó ẹgbẹ́ ẹ̀. Kẹ́ ẹ wá wò bí ṣe máa ń ba owó jẹ́, tí máa ń gbé owó jáde ní béèlì. Eléyìí á wá fún ẹ̀yin obìnrin láti kọ́gbọ́n. Bí nǹkan bá ti ṣe ṣọbẹ yín, ó dilé bàbá yẹ̀mí wò àáfàá, gbogbogbogbogbò ó dilé bàbá yẹ̀mí wò wòlíì. Wọ́n á wá fi yín sínú yàrá kan. Àáfàá tó ń lọ ọba tó ní kó máa bọ̀ wálé òun gẹ́gẹ́ bí obìnrin, ìwọ nìkan sì lọ. Wòlíì tó ń lọ ọba tí ò ní ọwá bá òun ní ṣọ́ọ̀ṣì níbi tí àwọn èèyàn wà láyìíká, tàbí ní ọ́fíìsì níbi tí àwọn ènìyàn wà láyìíká. Ẹ ti ṣe gúrúgúrú, ó ti dínú yàrá wo àáfàá. Babaláwo ló pè ọ́ pé kó wá kóhun ó dífá fún ọ nínú kọ̀rọ̀ yàrá tí èṣe gbangba wálé à tó ti ń dífá. Ẹ kó sọ́wọ́, arábìnrin yìí ti kó sọ́wọ́ báyìí. Àmọ́ kí n tó lè sọ̀rọ̀, kí n tó tẹ̀síwájú, ẹ bá mi sáré wo fídíò yìí kẹ́ ẹ wo bí Abdulrahman àtàwọn akẹgbẹ́ àtàwọn kákọ̀ọ̀sì ẹ̀ bí wọ́n ṣe máa ń bà ní owó. Ṣùgbọ́n àwọn kákọ̀ọ̀sì yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ti fẹsẹ̀ fẹ́ o. Ọyá òun rèé, òun padà bọ̀, ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé. Ṣàkíyèsí bí dáadáa, ẹ wo àwọn tí wọ́n jọ ń jó yìí, ẹ wojú wọn dáadáa, ẹ wo òrù tí ń kọrin, ẹ wò wọn dáadáa. Abdulrahman ló wà lẹ́gbẹ̀ẹ́ kan yìí o, òun ló dé fìlà dúdú yìí o, òun ló dé fìlà dúdú ẹ ti lójú ẹ. Ẹ wo bí ṣe ń náwó ń bì náà, òun ló ń jó tọkọ yìí o. Ẹ wojú àwọn tí wọ́n jọ ń jó ń bì náà, ẹ wò wọn dáadáa. Ẹ wojú àwọn ilé náà dáadáa. Ẹ wo gba àwọn ilé náà, ẹ wò bí wọ́n ṣe jọ ń náwó láì ní kókó iṣẹ́ kankan, ẹ wò wọn. Ẹ wojú wọn láì nísìn. Ẹ wò òun lọ́kọ̀ yín o, òun lọ́kọ̀ yín o, ẹ rojú ẹ nísìn o, òun lọ́kọ̀ yín tó dé fìlà tàjíà o, òun lọ́kọ̀ yín o. Ẹ bí wọ́n ṣe ń náwó, ẹ bí wọ́n ṣe jọ ń náwó. Ẹ rí gan. Ẹ wo inú bí nísìn, inú ilé ní wà yìí o. Ẹ wo àwọn tí wọ́n jọ wà nínú ilé náà. Ẹ wo àwọn tí wọ́n jọ wà nínú ilé tí wọ́n jọ ń dọ̀wẹ̀kẹ́ yìí nísìn. Ẹ wo àwọn ilé náà nísìn, wọ́n jọ wà ní. Wọ́n jọ wà. Sí èsì inú ilé ibi tí ó ti gé ọmọ gan ni, ẹ wò dáadáa. Ẹ tún wojú àwọn ilé náà. Ẹ wojú ẹ pé àwọn tí wọ́n jọ ń wà láti ìpìlẹ̀ náà ni, wọ́n jọ wà nínú fọ́nrán fídíò tá a ti fi hàn yín bọ̀ náà ni. Ẹ wojú àwọn ilé náà. Ó nu o. Ẹ ti rí báwọn. Ẹ ti gbọ́, ṣe bẹ́ẹ̀ ti rí wọn. Ẹ gbọ́ nǹkan tó ń ohun tó ń lọ lábẹ́lẹ̀ yẹn tó ń sọ nípa ẹ̀ pé Ràmọ́nì lẹ́ ń wò yìí tó dé fìlà dúdú. Ràmọ́nì rèé níbi tó ti náwó tí wọ́n fi hàn yín. Bẹ́ẹ̀ bá rí ọ̀dọ́ kan tí ò ṣiṣẹ́ kan tí ò ṣàbọ̀ kan, ǹjẹ́ ò ti dàbí pé ká máa pe ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa béèrè lọ́wọ́ wọn níbo ni àáfàá lágbájá ti rówó, níbo ni ẹni tó pèrè ẹ̀ ní pásítọ̀ tó ti rú owó báyìí ti ń ná, yàrá kan nísìn ń gbé, gbogbo ìgbà nípa ewúrẹ́, nípa àgùntàn, nípa ajá, nípa ẹdìẹ. Ẹ béèrè níbo ni pásítọ̀ ti rówó, níbo ni wòlíì yìí ti lówó, níbo ni àáfàá yìí ti lówó. Babaláwo ń jọ kájẹ kó eléku òwéréke, ń jọ kájẹ ẹlẹ́ja, ifá yìí máa dá o. Ọba fẹ́ jẹjẹ ẹlẹ́ja, ṣé gbogbo ìgbà làwọn pa? Ni wọ́n pàgbò ló ń pẹ́ díẹ̀ ló ń pẹ́ wúrẹ́. Ó lè jẹ́ bẹ́ẹ̀. Ẹja kọ́kọ́ wà gbègbè tó wà, ẹja wo orú iṣẹ́ tó ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo yìí lọ́wọ́ wọn mọ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn ní àáfàá yìí lọ́wọ́ wọn mọ̀. Kò ṣẹ̀ṣẹ̀ nínú iṣẹ́ àáfàá, bẹ́ẹ̀ kò sì ṣẹ̀ṣẹ̀ nínú babaláwo, kò sì ṣẹ̀ṣẹ̀ nínú iṣẹ́ wòlíì. Ṣùgbọ́n àwọn tó bà á jẹ́ ni èyí ni mo fà sọ fún yín pé ẹ wo fídíò tẹ́ ẹ ṣẹ̀ wò tán yìí, ṣe rí pé kákọ́ọ̀sì ni wọ́n, ọjọ́ orí wọn kò jura wọn. Wọ́n fẹ́ẹ̀ máa ga jura wọn lọ. Ìṣe lọ́pọ̀lọpọ̀ wọn ká lè sọ pé bóyá identical twins
ojú wọn jọra wọn, fìlà kan náà lọ́pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n dé, ẹ fi mọ̀ wípé ìkan kan náà ni wọ́n. ẹ̀yin ni kẹ́ ẹ máa wá kọ́mẹ́ǹtì ara wo ni kọ́lọ́pàá ó dá, ara wo ni kíjọba ìbílẹ̀ Ìlọrin, ṣé kò yẹ kí gómìnà dá sọ̀rọ̀ yìí, ṣé kò yẹ kí àpapọ̀ ìjọ ẹgbẹ́ mùsùlùmí mùríkì àbí kí ni wọ́n pè wọ́n, kí wọ́n ó dìde sọ̀rọ̀ yìí. Tí wọn ò bá fi dìde sọ̀rọ̀ Ràmọ́nì wípé yẹ kí àṣírí gbogbo àwọn àfáà àti ṣéwù tó dárúkọ ó tú, a jẹ́ pé kí ni wọ́n pariwo ṣẹ̀ríà fún, kí wọ́n kúkú dákẹ́ kó má sọ kankan nípa ṣẹ̀ríà, torí pé kò lè work lórílẹ̀-èdè Yorùbá. Lóòótọ́ tẹ́ ẹ bá lé mú ṣẹ̀ríà wá irú nǹkan tó ṣe, ẹ lè ní kí wọ́n gérí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ bá gérí èèyàn lẹ́sẹ̀kẹsẹ̀, àwọn yòókù ńkọ́ tí ò tú àṣírí wọn, tí ò fàṣírí wọn hàn. ẹ wo bó ṣe náwó bí ẹlẹ́dà. Báwo ni ò ṣe ní ṣiṣẹ́ fáwọn yahoo? Tó bá ṣiṣẹ́ fáwọn yahoo, ó gbowó ẹ̀ lọ́wọ́ yahoo ni, yahoo sanwó wọn ni, àwọn ló pe yahoo pé yahoo àníṣẹ́ yìí lọ́wọ́ ọya mú wáyé báyìí, ó sì kó wọn lé wọn lọ́wọ́. Irú àwọn eléyìí tó bá dọ̀là tí wọ́n bá wà nípò ọba, ara wo ni wọ́n máa dá? Tó bá dọ̀là tí wọ́n bá di ṣéwù ní ńlá tí wọ́n ń kó ọmọ kéwú lẹ́yìn, tọmọ kéwú tẹ̀lé irú àyàwó, torí pé ṣé apànìyàn náà ti fi bẹ̀rẹ̀, níbo ni wọ́n hẹ́ndì sí, ṣé wọ́n lè fi ilẹ̀? ìdí nìyí tí mo fi fi àkókò yẹn farabalẹ̀ mú fídíò yìí. Gbogbo ẹ bá mi pín ẹjọ́ dọ́dọ̀ àwọn àfáà, àwọn pásítọ̀, àwọn babaláwo, ṣe fọ́ọ̀mù strong caucus, ẹgbẹ́ tó lágbára tí ó máa ṣe pípẹ́, tí ó máa tọpinpin ara yín. Lẹ́yìn tẹ́ ẹ dójúlówó àfáà yìí, ẹ̀yin tẹ́ ẹ dójúlówó onígbàgbọ́ yìí, pásítọ̀ yìí, ẹ̀yin ojúlówó oníṣẹ̀ṣe yìí, tó máa tọpinpin pé kí ni lágbájá yìí ṣe kò sá lára wa. Ẹlòmíì lè sá sáàrin tẹ́ tí ò ní mọ̀gbà tẹ́ wọlé sí lára. Mo rántí pé àwọn kan ṣe nǹkan kan láìpẹ́ yìí nínú àwọn ọmọ kìrìsìtẹ́nì, Kérúbù àti Séráfù kan ní ìròyìn yẹn tẹ̀ mí lọ́wọ́, mò ń ṣèwádìí lọ́wọ́ ẹ̀ lórí ẹ̀ lọ́wọ́. Àmọ́ bí tá a bá wádìí dé ni pé àwọn kan pera wọn ní unification, wọ́n ní ẹnìkan darapọ̀ mọ́ wọn. So inú darapọ̀ tó darapọ̀, wọ́n wá rí i pé ó ń gbé eégún fi ń ṣẹ̀rí. Àwọn àgbà bàbá eégún kí ẹ fi gbẹ́rìí, àwọn ò lòdì sí, ṣùgbọ́n ní ẹgbẹ́ yìí àwa ò gbà. Ṣé mọ̀ pé kò dìjà láàrin wọn. Tó bá fẹ́ àádúró, tí ò bá fẹ́ àádúró, torí ẹni tó gbé eégún tó fi ṣẹ̀rí, ó ní ohun tó rí, ó ní bó ṣe gbà á. So àwọn náà tí wọ́n sì jáde tí wọ́n sọ pé ó ní ohun táwọn náà rí, ó ní ohun tí wọ́n fi láwọn gbà á. Má fòkó mi ṣàlà, ìjọ kan là á dẹ́kun ẹ̀. Kàkà kíkì ni mo ṣaká kálukú òkùnkùn gbé pé oní nǹkan àmọ́ owó mú di nǹkan ẹ̀, tí wọ́n fi ní máa tako sáṣọ àlẹ́ ẹ̀yìn àfáà yìí. Ẹ wo lúùlú Ìlọrin tí gbogbo èèyàn bọ̀wọ̀ fún, tí wọ́n ń wá ní fún pé Ìlọrin bọ́ọ̀ bá kéwú níbìkan nílẹ̀ Yorùbá, tí ìbá ti wá látọ̀dún Ìlọrin, tipátipá ni wọ́n fi sọ ẹ́ di lè mọ́mù nílùú yẹn. Àgàgà tẹ́nìkan bá wà bẹ́ẹ̀ tó lóun kéwú látọ̀dọ̀ ẹnìkan nílọrin, tí wọ́n ká sì wà tó kéwú bí ẹni máa kú tó kéètì ẹ lẹ́kọ̀ọ́ àbíbàdàn àbọ́yọ̀ àbíbìkan, wọn ní tipátipá ni wọ́n fi ẹ́ ṣe lè mọ́mù. Kí ló wá dé tó jẹ́ pé ọmọ yìí ó wá ń ba orúkọ àwọn àfáà gidi tó wà nílùú Ìlọrin, ó ń borúkọ wọn jẹ́. Nílùú tí àwọn àfáà gidi wà tí wọ́n ń sọ̀rọ̀ tó jẹ́ pé tó ọba jẹ́ ẹlẹ́sìn yòówù tó ọba àjẹ́ wà mọ̀ pé àfáà làwọn eléyìí, ẹni tó lọ́rùn pẹ̀lú wọn sọ̀rọ̀ ní bí àwọn àfáà Ṣọ̀ún Ṣéwù, Buhari ọmọ Musa, Akéwùgbà Góòdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi ọmọ orúkọ yìí àfáà Kíìmù àtàwọn èèyàn bẹ́ẹ̀ lọ́rùn rántí orúkọ gbogbo ẹ̀yìn àfáà gidi mọ́. Ẹ dìde nítorí ọ̀rọ̀ yìí, ẹ má jẹ́ kí kíní yìí ó tẹ̀síwájú mọ́. Torí pé bàbá yìí ti bẹ̀rẹ̀ sí ní dárúkọ lọ́tùn lósìn ní ìsinyìí,
kódà bí mo ṣe gbọ́ àwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n ń sọ̀rọ̀ lórí online ọ̀pọ̀lọpọ̀ wọn ti dákẹ́ torí wọ́n ní ó lè lọ dárúkọ wọn ẹni bá ti rí ní tọ́ka sí báyìí pé ìwọ náà wà láàrin wa o lágbájá náà wà ẹni bá ti sọ̀rọ̀ ẹ̀ tó ti jọmọ Ìlọrin tó ti àpàgà tó bá ti já àfáà tó pé àwòwẹ́ àwa la torí fún àwa la tẹsẹ̀ fún àwa la fún léèkánná nílùú ṣe dàrú o ẹgbọ́ àbẹ̀ ẹ̀gbọ́ ọmọ Yorùbá ṣe rí pé wàhálà lágbáà nílé yìí ẹ má gbàgbé nǹkan táwọn àwọn wòlíì tí mo ti gbé wá lórí ìkànnì yìí ti sọ pé lọ́dún yìí ritualist ọ̀pọ̀ àwọn afiniṣòwò ọ̀pọ̀ ẹ ti rí ẹ fún ọ pé confam lọ́rọ̀ wọn àpáàtì wèrè ẹ ṣe mo dúpẹ́ ẹ bá mi share program yìí tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé bá mi subscribe sí channel yìí ẹ comment ẹ like ọ̀yá ẹ ṣó níbẹ̀ ẹ ṣé o ẹ tún máa bá mi pàdé níkànnì kejì láìpẹ́ ó dàbọ̀.